ǹjẹ́ ẹ kú lé báyìí ọ̀là ń kí ara lé ẹ̀rì wá náà ní àkérò ọ̀nà mo kí gbogbo wa pé ẹ kú lé àsìkò dédé àkókò yìí níbi yòówù kí ẹ lè wà ká ti máa gbọ́ mi ní kétékété báyìí lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà la wà tá a tún ti mú ìwà fún wa fún ti àṣálẹ́ ti tèní wọn lójú tẹ fún wa ojú náà ò ní fọ́ láṣẹ Elédùmarè tí tẹ̀sí fi ń gbọ́ wa náà kò ní í di ire báyìí wọn lójú owó ń rí ire lójú wa yóò máa rí ní gbogbo àsìkò àti gbogbo wákàtí tó fi mọ́ gbogbo ọjọ́ nílé dúníyàn yìí ìyàn nílé ayé orúkọ tèmi àyànfẹ́ Elédùmarè mo sì sọ lẹ́ẹ̀kan ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn fún ti àṣálẹ́ tèní. Àdúrà ní Samuel lọ gbà létí òkun ni omi bá gbé lọ nípínlẹ̀ Èkó. Kò sí ohunkóhun tó lè dí wa lọ́wọ́ lórí ìkéde kónílé-ó-gbélé tá a fi síta èyí tí yóò wáyé ní 30 ọjọ́ oṣù yìí. Àwọn ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ Biafra àwọn náà fi ìròyìn náà léde síta. Ogunlọ́gọ̀ àwọn ọlọ́pàá àti ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti yabo ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí wọ́n yọ abẹnugan wọn nípò tán. Lábala ìròyìn ìdárayá ìyàlẹ́nu àti oríṣiríṣi ọ̀rọ̀ ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń sọ báyìí pẹ̀lú bí olórin Takasúfèé ní Portable bó ṣe kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn agbófinró nílẹ̀ yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Àdúrà ní Samuel lọ gbà létí òkun ni omi bá gbé lọ nípínlẹ̀ Èkó. Ẹni 30 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel ó ní wọ́n gbéra pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta kan láti ìpínlẹ̀ Ògùn ìyún ní Ìgbẹ̀san Ògùn tí wọ́n sì lọ sí etí òkun Ẹlẹ́gùṣì èyí tó wà ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó láti lọ gba àdúrà ìyún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bó ṣe fi léde fún wa. Benjamin Hundeyin ó ṣe ní àlàyé pé wọ́n mú ẹjọ́ náà wá sí àgọ́ àwọn láti fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí lẹ́yìn tí Samuel tí ó bá omi òkun lọ. Wọ́n ní àdúrà ni wọ́n lọ gbà láti ìpínlẹ̀ Ògùn lọ sí ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n ní wọ́n kúnlẹ̀ tí wọ́n wólẹ̀ síwájú Olúwa wa tí wọ́n gba àdúrà lọ́wọ́. Ó ní omi òkun yabo Samuel tí ó sì wọ́ lọ sí inú omi èyí tí ó sì mú mi yó bámúbámú. Benjamin Hundeyin ó ṣe ní àlàyé pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ní nǹkan bíi dédé aago 4 òru ìyún ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tí a wà yìí ọ̀nà ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ tí wọ́n sì wáá fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Benjamin Hundeyin ní àwọn ti pe gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí omi ìyún awakọ̀ omi láti ṣe àwárí òkú rẹ̀ tí wọ́n sì ti pe àwọn mọ̀lẹ́bí Samuel pé eléru rẹ̀ ó tún sungi ó ti bá ibi àdúrà lọ sípasẹ̀ Olúwa wa. Kò sí ohunkóhun tó lè dí wa lọ́wọ́ lórí ìkéde kónílé-ó-gbélé èyí tá a ti fi síta ṣáájú àkókò yìí tí yóò sì wáyé ní 30 ọjọ́ oṣù tá a wà yìí. Àwọn ẹgbẹ́ tó ń pè fún orílẹ̀-èdè Biafra ni wọ́n tún fi ohùn léde síta bẹ́ẹ̀ wípé àwọn dúró lórí ọ̀rọ̀ àwọn pẹ̀lú bí àwọn ṣe kéde rẹ̀ wípé ìdíwọ́ kankan ò ní sí látọ̀dọ̀ ẹnikẹ́ni fún ìkéde kónílé-ó-gbélé èyí tí àwọn ti sọ ṣáájú tí ó sì wáyé ní 30 ọjọ́ oṣù tí a wà yìí. Àwọn tí wọ́n pe orúkọ wọn ní the Movement for the Actualization of Sovereign State of Biafra ìyún MASSOB ni wọ́n fi ọ̀rọ̀ náà síta. Wọ́n ní ìkéde ọ̀hún kí onílé-gbélé náà ó ní àwọn fẹ́ fi ṣe àyájọ́ ọjọ́ tí aṣíwájú àwọn ọ̀gágun Chukwuemeka Odumegwu tí wọ́n pè ní Ojukwu tí ó kéde ìfilọ́lẹ̀ orílẹ̀-èdè Biafra lẹ́yìn tí wọ́n ní àwọn ka ọdún náà ní méní méjì mẹ́ta tí ó sì ti di déédé 67 lọ́dún sẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ náà lélẹ̀. Ẹni orípa rẹ̀ làwọn ò fẹ́ kí ó parẹ́ tí àwọn sì fi yan 30 ọjọ́ oṣù yìí láàyò fún gbogbo ọmọ tó wà ní agbègbè Biafra náà láti gbọ́
ìkìlọ̀ láti tẹ̀lé àṣẹ àti ìmọ̀ràn tí àwọn fi lélẹ̀ pẹ̀lú pé àwọn tí wọ́n ń tajà, àwọn tí wọ́n ń lọ iléèwé àtàwọn òṣìṣẹ́ ìjọba, báǹkì àti oríṣiríṣi ilé ìtajà kí oníkúlùkù kí wọ́n gbé ilé wọn. Ẹni tó jẹ́ aṣíwájú fún àwọn ikọ̀ náà tó fi ọ̀rọ̀ náà léde, ìyún Uchenna Amadu, ó ní ó gba ẹnu àwọn tó kù rẹ̀ sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de. Ó ní àwọn dúró lórí rẹ̀ pé kò sì sí ẹ̀ṣọ́ aláàbò kankan tó lè yẹ àwọn lọ́wọ́ rẹ̀ wò. Àwọn sì ń rọ gbogbo ọmọ ilẹ̀ Biafra àwọn náà pé kí wọ́n gbọ́ gbogbo ìkìlọ̀ tí àwọn ń ṣe, kí gbogbo nǹkan sì lè rọ ní ìrọ̀wọ́rọsẹ̀. Bákan náà ló ṣe ní àlàyé pé àwọn tí wọ́n bá wà ní ilé onípọ́n tan àbẹ́là wọn tí wọ́n ń pè ní kándù kí wọ́n sì máa fi gba àdúrà sí aṣíwájú wọn ọ̀gágun Ojukwu, èyí tí ó fi ọ̀rọ̀ náà lélẹ̀ tí àwọn sì ń tẹ̀lé láìpẹ́ yìí táwọn sì mọ̀ wípé ọ̀rọ̀ náà yóò bá ibi rẹ̀ jáde fún àwọn. Ogunlọ́gọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn agbófinró ni wọ́n ti yabo ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí wọ́n yọ ẹni tó jẹ́ abẹnugan wọn nípò. Àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n pè ní Department of State Service DSS àti Nigeria Police Force NPF ni wọ́n ti yà lọ sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers báyìí lẹ́yìn tí wọ́n ní ìdàrúdàpọ̀ àti awuyewuye òní ó bẹ́ sílẹ̀ láàrin àwọn aṣojúṣòfin tí wọ́n wà níbẹ̀ lẹ́yìn tí wọ́n yọ ẹni tó jẹ́ abẹnugan wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Elvat Anyambe tí wọ́n yọ kúrò ní ipò abẹnugan èyún spíkà wọn ètò wá láti apá Ikom 2 State Constituency tí wọ́n sì ṣe ní àlàyé pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ 17 òní wọ́n dìbò yan abẹnugan wọn kúrò ní ipò látàrí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wípé níṣe ni ó ń ṣe owó ìlú náà pàṣù ìkówójẹ àti àwọn ẹ̀sùn míì tó jásí pé ó ń ṣe okùnfà ìfàsẹ́yìn fún ìpínlẹ̀ náà. Lẹ́yìn tí wọ́n yọ tán báyìí ó ní ọ̀rọ̀ di ariwo tí wọ́n sì lọ gbé ọ̀pá àṣẹ tí wọ́n kálukú ń dùn mọ́ ara wọn lọ́wọ́, èyí tí ó mú kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn agbófinró ya lọ síbẹ̀ láti ṣe iṣẹ́ wọn láti dáàbò bo ẹ̀mí àwọn ènìyàn, pàápàá láti bá wọn pẹ̀tù sí aáwọ̀ èyí tó ń lọ ní ìpínlẹ̀ náà. Lábala ìròyìn ti ìdárayá, gbajúgbajà olórin Takasufe ní ọ̀rọ̀ rẹ̀ ló ti dá wàhálà àti òmìnú sílẹ̀ láwùjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Gbajúgbajà olórin Takasufe ìyún Habib Òkìkíọlá Portable tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí wàhálà ó ní ọ̀rọ̀ rẹ̀ tún ti di wàhálà àti ohun ìyàlẹ́nu fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí pẹ̀lú bí Ọmọlálọmí ṣe kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn agbófinró nílẹ̀ yìí ìyún police ambassador lórí òpó ayélujára rẹ̀ Instagram. Bí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ tó lọ sẹ́yìn ó ní a mú ìròyìn wá fún wa pẹ̀lú bí àwọn agbófinró bí wọ́n ṣe gbé Ọmọlálọmí Portable ní dande látàrí kó jẹ gbèsè owó ọkọ̀ èyí tó gbàwìn tí owó ọkọ̀ náà ń jẹ́ mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n tí ó sì san mílíọ̀nù 13 nínú rẹ̀, ètò wọn ni ẹni tó ní ọkọ̀ kéde rẹ̀ gẹ́gẹ́ bí onígbèsè tó sì kù mílíọ̀nù 14 tí yóò san. Gbogbo akitiyan onítọ̀hún láti gba owó náà òun ló jásí pàbó tó fi mú ẹjẹ́ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró tí àwọn agbófinró sì fẹ́ gbé Ọmọlálọmí tó fi fo géètì ilé rẹ̀ sá lọ pẹ̀lú agbára àti tìpátìkúùkù. Wọ́n padà gbé Portable Ọmọlálọmí dé ọgbà àwọn ọlọ́pàá tí wọ́n sì yọ̀ǹda rẹ̀ lẹ́yìn tí wọ́n ní ó ti ṣe déédéé béèlì tí wọ́n fi sílẹ̀ lẹ́yìn tó padà dé bí ọjọ́ mélòó kan báyìí ó ní Ọmọlálọmí kọ sójú òpó ayélujára rẹ̀ lánàá òde yìí ìyún Instagram tó ń sọ wípé àwọn agbófinró ní ọ̀rẹ́ àwọn ará ìlú páwọn ò lè jọ ní ìjà pẹ̀lú gbogbo ní tó bá tún ṣẹlẹ̀ àmúwá Ọlọ́run ni tí ó sì gbé òṣùbà fún àwọn agbófinró ilẹ̀ yìí
pẹ̀lú fọ́tò èyún àwòrán tó fi léde pẹ̀lú àwọn agbófinró náà tí wọ́n jọ ya àwòrán náà papọ̀ níbi tó ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n pè ní aṣojú àwọn ọlọ́pàá police ambassador fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló wá fà á tọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi wá wò ó pé ṣérú ọmọ Ọlálọ́mí tó ń fa wàhálà káàkiri ni àwọn ọlọ́pàá àbí àwọn agbófinró wọn tún wá fẹ́ fi jẹ aṣojú àwọn ọlọ́pàá, tí ọ̀rọ̀ náà sì ti ń já nàìnàìn lórí ayélujára pé bóyá rọ́ ni bóyá òótọ́ àwọn kò tí ì mọ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àṣálẹ́ ti tèmi. Ṣáájú ká tó lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nubà. Àdúrà ni Samuel lọ gbà létí òkun ni omi bá gbé lọ ní ìpínlẹ̀ Èkó. Kò sí ohun tó lè yẹ̀ wá lọ́wọ́ rẹ̀ wò àbí tó lè dá wa dúró lórí ìkéde kónílé-ó-gbélé tí a sọ pé yóò wáyé ní 30 ọjọ́ oṣù yìí. Àwọn ẹgbẹ́ Biafra ni wọ́n fi ohun náà léde. A ní ogunlọ́gọ̀ àwọn ọlọ́pàá àti ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti yá lọ sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí wọ́n yọ ẹni tó jẹ́ abẹnugan wọn kúrò lórí ipò. Lábala ìròyìn ìdárayá láti ní ọ̀rọ̀ Portable ọmọ Ọlálọ́mí ti di awuyewuye láàrin ìlú pẹ̀lú bó ṣe kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn ọlọ́pàá police ambassador. Orúkọ tèmi kò ní yípadà títí dọ̀là táàtù máa fi pàdé. Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Orun ayọ̀ báyìí òun la ó sùn, àní tójú oorun lójú kú, àní ti bo àlá délé ìwòsàn, àti nílògùn gbàmígbàmí lọ́gànjọ́ òru láṣẹ Elédùmarè. Ẹ má gbàgbé láti máa bá mi subscribe sórí ìkànnì yìí kí ẹ lè máa fi tiyín gbé tèmi lárugẹ, kémi náà lè máa múra sí tí mò ń ṣe láti máa fi gbé tiyín náà ní arugẹ. Títí di ọ̀la táàtù máa pàdé. Orun ayọ̀ la ó sùn ó dàbọ̀.